Èmi ni Arólé Kòṣeémù. Ọjọ́ tẹni pé ilé ẹlẹ́kù la wà yìí. A bẹ̀rẹ̀ ọdún yìí ní on the 28. A gbọ́dọ̀ parí ẹ̀ ní on the 2 oṣù tó ta máa mú yìí. Ilé ẹlẹ́kù ni Jìgbò tí máa ń sọ̀kalẹ̀. Mo jẹ́ ipa kejì ẹ̀. Jìgbò yẹn òun náà ń pè ní Atètè. Àbí kò yé eégún yẹn ó jẹ́ àbúrò Jìgbò. Ó jẹ́ gbọ́n fún gbogbo wọn. Ìyẹn ọdún tá à ń ṣe léni. Jìgbò náà ló ń pè ní Atètè yẹn. Orúkọ mi ni Fatai Razak Ẹlẹ́kù Akilẹ̀ Ìjẹ̀bú. Ṣé rí Jìgbò ó jẹ́ nǹkan tó jẹ́ pé gbòógì nínú àwọn òrìṣà níjẹ̀bú àti Ìjẹ̀bú àti outside Ìjẹ̀bú gan. Ó jẹ́ nǹkan tó jẹ́ gbòógì because kò sẹ́ni tó bómi ṣọ̀tá, omi làbù ẹ̀, omi làbù mú. Nǹkan tó bá dẹ̀ ti pàtẹ́ mọ́ tó yẹ pé tó bá ti sómi kò sẹ́ni tó máa sọ pé òun lè rómi tóun bá rómi òun máa wẹ̀, kò sẹ́ni tó máa ń tóun bá rómi òun máa ṣe oúnjẹ. Omi yìí náà la máa ṣe, òun la máa fi jẹun, òun la máa fi mu, òun la máa fi wẹ̀. Nínú gbogbo òrìṣà tí wọ́n ń sìn ní ayé, òun gbọ̀ngàn lè atọ́nà. Bá rí Jìgbò, Jìgbò kì í gbèyàn, Jìgbò dẹ̀ kì í pààyàn, àdúrà ni Jìgbò ń gbà fún yàn. Tí Jìgbò téèyàn bá rí Jìgbò tó bá fún lówó á ṣàdúrà fún ẹ, bó fún lówó á ṣàdúrà fún ẹ because ètùtù la fi ń ṣe ń lù kí ìlú kó lè tùbà kó lè túṣẹ.
Abba boy.